Ẹ káàárọ̀, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn ilẹ̀kọ̀ ẹ̀. Látòrí bàbá wa Ọ̀nìrìṣà káàkiri gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá. Mo kí gbogbo yín pé kí àjíǹde ara kó máa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fáwọn bàbá wa orí adé ọrùn ilẹ̀kẹ̀. Mo ṣí fìlà fún gbogbo orí adé lápapọ̀. Kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, orí ìdọ̀bálẹ̀ mú wà. Káṣe ọpẹ́ lẹ́nu lọ kárin kéṣe. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú. A ò ní rógun, ogun ẹ̀sìn a ò ní rí, ogun abẹ́lé a ò ní rí, ogun ìta ò ní jà wá. Ogun Fúlàní ò ní jà wá, ogun Haúsá ò ní jà wá, ìrankíran ò ní kó wa, lérò àmì àṣẹ. Ọlọ́run ọba ọ̀dẹ̀ ní jẹ́ ká fi ọwọ́ ara wa ká fi gbé Yorùbá sábẹ́ ìran mi. Onídìí tí mo fi sọ bẹ́ẹ̀, àmì àṣẹ, àmì àṣẹ, àmì àṣẹ bá mi sàmì. Nítorí wípé ẹ ó rí wípé lọ́dún bíi mélòó sẹ́yìn gulegule ìlú Ìwó ọ̀pọ̀, gulegule ìlú Ìwó ọ̀pọ̀ gan. Dìsí wọn àjáwọ́ rárá. Olúwo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe bí arìndìn. Mufti ìlú Ìwó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àlàbáláyà tẹ̀ǹkù tí ọmọ fẹ́ hò Wàsíìrì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kún bẹ́ẹ̀ bìbà ìkan ògbé kan bí òwú jàǹgó. Ẹ wá rí wípé ibi tí wọ́n ń ti ilẹ̀ Yorùbá lọ Ọlọ́run ọba nìkan ni kó fi ìṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wa kó dáàbò rẹ̀ bò wá. Ẹ wò láìpẹ́ yìí ní Mẹ́kà ọdún tọ́lọ̀ yìí Gumi lọ Mẹ́kà, àwọn Saudi Arabia jẹ́ kó bọ́lẹ̀ wọ́n lé padà pé pànìyàn lélẹ́yìí lórí àwọn agbésùmọ̀mí lórí àwọn báńdíìtì ní àwọn ọmọ Yorùbá kan lọ gbé wá. Tẹ gbé kan wá sí Ìwó, wọ́n gbé kan wá sí Ìbàdàn, táwọn ọmọ Yorùbá ń pariwo pé ẹni tí Mẹ́kà kọ́, ẹni tí Saudi Arabia kọ́ lẹ́yìn gbé wá sílẹ̀ Yorùbá kí lẹ rí lára rẹ̀, kí lẹ fẹ́ ṣèwádìí, kí ló jẹ́ titun tẹ́ ò mọ̀ lára Gumi. Ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ yẹn o, ibi tí mò ń lọ kọ́ yẹn, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ láàárọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé èmi ò kí ń gbé sáwá fún wa. Ẹ̀kún dẹ́mdẹ́m mi dẹ̀ kí ń gbé wá lábọ̀ tí ó máa ṣiṣẹ́ ni mo máa ń gbé wá fún wa. Ṣùgbọ́n ẹ̀ tẹ́ máa ń pè mí wípé Sharp and Laugh TV gbogbo fídíò tí ń jáde kì í rí kí ló dé. Ẹ jẹ́ ká subscribe, ẹ bá ti subscribe gbogbo ẹlẹ́mọ̀ rí lọ́wọ́ kan ọwọ́ kejì ẹlẹ́mọ̀ rí. Fídíò táwọn èèyàn gẹ́gẹ́ jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ tó wá rí tí a kọ subscribe sí SUBSCRIBE subscribe. Ẹ jẹ́ ká ra fi ká tẹ̀ lórí báyìí. Yóò paradà yóò wá di subscribe SUBSCRIBED. Yóò gbé dísẹ́ yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ dí yẹn. Aago yẹn ò nírú báyìí, ẹ fọwọ́ tẹ aago yẹn. Aago yẹn wá yí padà yóò wá di aago 3, yóò wá tò wá látòkè fóònù yín wá sísàlẹ̀. Ìṣesí kọjọ́ wọ̀ tún fóònù yín, ìṣesí kọjọ́ wà láfíà. Tòkí ẹ̀ pátápátá tí a kunu rẹ̀ ní dúdú tàbí funfun tí a kọ AWS sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìyẹn gangan ni ká tó fi ka tẹ̀ àgbà notification nìyẹn. Kí ni à ń pè notification? Ìtanilólóngó. Ẹ ti subscribe, ẹ ti gba notification ìtanilólóngó nìyẹn ni pé ní kété táwọn fọ́nrán bá ti ń jáde tá à ń gbé ṣọ́ọ̀tì jáde tàbádé wà lórí live, ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ tí àkọ́kọ́ máa ráwọn ohunkóhun tí máa lọ lórí channel. Ní àkọ́kọ́ máa rí fídíò wa wò, ní àkọ́kọ́ máa rí ṣọ́ọ̀tì wò, tàbákọ́ wà lórí live ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí wa wò bí ìran. Ọ̀yá ẹ jẹ́ ká subscribe. Ilé wọn náà kò ní bàjẹ́, jíjẹ mímu kò ní nira. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní àárọ̀ yìí kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo fi títóbi Ọlọ́run ọba tó dá mi mo fi ṣèbúra. Mo fi títóbi Ọlọ́run ọba tó dá mi tó lẹ̀mí mi mo fi ṣèbúra. Mo fi títóbi Ọlọ́run ọba tó dá mi tó lẹ̀mí mi tó mọ̀ mí mo fi ṣèbúra. Kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìjà kún bá parọ́ mólúwo ni àbí tí mo bá parọ́ tí mo fẹ́ sọ yìí ni tọ̀ ó kù mí ọkọ̀ náà. Bó ṣe rí gẹ́lẹ́ ni màá ṣe gbé kalẹ̀ fún wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ fún wa ni wípé ká farabalẹ̀. Ẹni tó bá tójú bá kán tó fò fìrì tó bẹ́ sàárín gíjà tàbí wọ́wọ́ pàápàá tó bẹ́ lọ di ẹ́ndì wàláhì tàláhì sọ́bì láhì làsí láhìláhì láwà olúwẹ̀ wòran lásán ni.
irú ẹni bẹ́ẹ̀ ká wò rẹ lásán ni ó jó dátà ná ni kò lè mọ̀ tún mọ fídíò tèmi fi máa ń sọ fún wa wípé ọlọ́gbọ́n ló lè yé o àwọn ọlọ́gbọ́n ló lè yé àwọn ọlọ́gbọ́n ló lè yé o àwọn ọlọ́gbọ́n ló lè yé àwọn ọlọ́gbọ́n ló lè yé o àwọn onímọ̀ ló lè mọ̀ àwọn olóyè lóye kò lè yà wọ́n òmùgọ̀ èèyàn mo ní àwọn ọlọ́gbọ́n ló lè yé o àwọn onímọ̀ ló lè mọ̀ àwọn olóyè lóye kò lè yà wọ́n òmùgọ̀ èèyàn òmùgọ̀ dọ́gbọ́n tọlọ́hun ni ọgbọ́n dò òmùgọ̀ tọlọ́hun ni o ẹ̀jẹ̀ dàdú bẹ́ẹ̀ ṣe ọlọ́rọ̀ tó wà nílẹ̀ lálẹ́ yìí mo bẹ̀ yín ní orúkọ ọlọ́run ọba mo bẹ̀ ní orúkọ ọlọ́run ọba ẹ rí i pé mo máa ń bá olúwo wí gan-an pé dígẹrẹ tìlú Ìwó ni kì í sọba ilẹ̀ Yorùbá ẹ rí i pé mo máa ń bá bàbá mufti wí bàbá Láyà Tẹ̀ǹkù wípé àwọn eléyìí ìrankíran ni wọ́n fẹ́ dúró láti fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ni ṣùgbọ́n náà bò nígbà fún wọn ọlọ́run ọba tó dá wa tó dá ohun gbogbo sílé ayé àtọ̀run àti gbogbo bíkíbi kò ní gbà fún wọn wọ́n fẹ́ ta ìran Yorùbá ni kì í wá ṣe torí ìyẹn gangan kì í ṣe torí ìyẹn gangan ló mú mi wá o ṣùgbọ́n ẹ̀ ń tẹ́ bá mọ Olúwo dáadáa dákùtù lọ́lẹ̀ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó kan àwọn tó bá mọ Olúwo ẹ jẹ́ kó kàn wọ́n lára àwọn tó súnmọ́ Olúwo pàápàá jùlọ gbọ́ Olúwo ẹ máa fọ́n sí Ìwó ẹ máa fọ́n síbẹ̀ mo fẹ́ kí Olúwo gangan kan fi tí ara wọn kan fojú ara wọn wo fídíò yìí dígẹrẹ Olúwo ọba lásán dígẹrẹ Olúwo ẹ dákun ẹ bá mi pín ẹ jẹ́ kó débẹ̀ ẹ jẹ́ kó fojú ara rẹ̀ rí báyìí kó fi etí ara rẹ̀ gbọ́ nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré kì í ṣe ọ̀rọ̀ kékeré ẹ rí i pé mi máa ń sọ fún wa ìní gbé wá lábọ̀ wàláhì tàláhì sọ́bì láìlàsí láìláhìláwà ẹ̀kún dẹ́mdẹ́m tí ó kún tí ọmọ sẹ́dà alẹ́ lèmi máa ń gbé wá fún wa ẹ rí wípé kútàǹtì ìlú Ìwó yìí ó ti ya nǹkan kí nǹkan sílẹ̀ Yorùbá ó ti ya pitipiti sílẹ̀ Yorùbá ibẹ̀ wọn akọ́ tó ni mò ń lọ ìgbà yẹn fi fídíò rẹ̀ hàn yín díẹ̀ ká tó bọ́ sí kòókòdó ètò tí Olúwo bá múra ọba Brazil Àkànbí dígẹrẹ tìlú Ìwó tí ń pera ẹ̀ lọ́ba tí Olúwo bá múra dáadáa kó kọ̀ǹtró ẹnu ẹ̀ kó tún wà rẹ̀ ṣe tí ó bá múra yóò fi ẹ̀wọ̀n jura ní South Africa ọ̀rọ̀ ti dójú ẹ̀ ọ̀rọ̀ ti dójú rẹ̀ ẹ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí Olúwo bá ṣọ́ra tí Olúwo bá ṣọ́ra gidi kó ṣọ́ ẹnu kó ṣọ́ ìwà kó sì ṣọ́ à ń lé owó nílékulè kó ṣọ́ à ń lé owó nílékulè kó ṣọ́ wípé torí àìlówó lọ́wọ́ òun gbogbo ọ̀nà bó bá ti lè gbà ní kó gbà bó bá ti lè rí ní kó rí ní fi ń wá owó ní ló fi dóńdó wípé àfi kó kó ọmọ ìran Yorùbá àfi kó kó àwọn ọmọ Yorùbá sínú ẹrú àfi kó kó wa sínú kùkú kó fà wá láwọn Saudi lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ rí i pé ní fírìnrìn rẹ̀ ó wá di mùsùlùmí òjijì gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ó di mùsùlùmí ọ̀sán gangan tí ẹ wá gbóná ó wá gbóná ju àwọn àáfàá tó ka ojú àtòdì kéwú gan tó ka gbogbo ẹ̀ papọ̀ tó máa dìtì tó mọ gbogbo ẹ̀ lórí tí ẹ wá gbóná jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pé torí nǹkan méjì torí jíjẹ mímu yìí náà ni ẹ rí i pé gbogbo ọ̀nà lolúwo fi wọ́n owó torí pé wọ́n ti ròyìn rẹ̀ tẹ́lẹ̀ kó tó dépò ọba wọn lolúwo ò lówó lọ́wọ́ ẹlẹ́kùté chọ́ọ̀chì ni èkúté chọ́ọ̀chì náà ti sáráǹsì o wọ́n ní kò lówó lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ rí wípé láìpẹ́ yóò gbógun ti bàbá wa onírìṣà wọ́n ní bàbá ṣe é lóore gan ṣùgbọ́n bàbá wa wò bíntín wípé òrìṣà tó bí ọmọ tó gbọ́n òrìṣà náà ló tún bí ọmọ tó gọ̀ ọba wa fọ́ lẹ́wọ̀n wò báyìí ìwà ń tu bí ejò ǹgbọ́ wá tutù tó sólúwo ìní ń gbẹnu dákẹ́ sí náà ọ̀rọ̀ rẹ̀ ò tán síbẹ̀ Olúwo ń fẹnu kọ káàkiri ni èsì ní káwọn èèyàn má dìgbà ń pa lọ bá Olúwo láàfin tí wọ́n da dọ̀bálẹ̀ tí wọ́n ṣe ẹgbàá fún gidi ibi tó Olúwo ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀
ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kì í tún sì yẹn gangan ni mò ń lọ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lónìí yìí àfi kéèyàn tọ fídíò yìí mo fi ọlọ́mà mo fi sẹ́yà àfi kéèyàn tọ kẹ́jẹ́kẹ́jẹ́ kó tẹ̀lé bí mo ṣe ń tẹ̀lé lára ẹnu tó lùwọ́ máa lé ṣe rí ntí ọmọ mi tọ́ bí mo ṣe ń tọ́ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Olúwo kó lè yí oníkálukú dáadáa kó lè yé oníkálukú kóníkálukú lè mọ̀ túmọ̀ rẹ̀ gbogbo àwọn tó bá mọ Olúwo rí kó àbí ìbájọ́ tó Olúwo ẹ ṣíà fídíò yìí kọ́ kàn Olúwo lára ẹ ṣíà rẹ̀ kó fọ́nká dáadáa àwọn tó mọ̀ kọ́ dọ́dọ̀ rẹ̀ tí Olúwo bá múra tí Olúwo bá kọ̀ǹtú ẹnu ara ẹ̀ tí Olúwo bá lé owó níwọ̀nba tí Olúwo bá fi gìrìgìrì sílẹ̀ tí ó bá múra yóò faṣọ péńpé roko ọba ní South Africa òtítọ́ ni wọ́n mọ̀ sọ 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 irọ́ ò tá mọ́ o òtítọ́ ni wọ́n mọ̀ sọ 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 irọ́ ò tá mọ́ o òtítọ́ ni wọ́n mọ̀ sọ àní òtítọ́ ni wọ́n mọ̀ sọ 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 irọ́ ò tá mọ́ o òtítọ́ ni wọ́n mọ̀ sọ bí gẹ̀rẹ́ lásánlásán ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí náà ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà ẹ ti ń wò tẹ́lẹ̀ ẹ ti wò tẹ́lẹ̀ tí ọmọ wo Olúwo ṣùgbọ́n tá a bá tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ní tá a fẹ́ gbé kalẹ̀ kò ní nítumọ̀ tí Olúwo bá múra tí Olúwo bá ṣọ́ra kó ṣọ́ ẹnu kó ṣọ́ bí ṣe ń wá owó kó ṣọ́ ìrìnkúrìn yóò fi aṣọ péńpé roko ọba ní South Africa ẹ jẹ́ á tẹ̀síwájú. gbogbo yín ẹ lọ dákẹ́ à ń lo èèyàn fún nǹkan kan abẹ́ ń pa àwọn ọmọ wa ní abẹ́ ń kí orí àwọn ọmọ wa lọ dákẹ́ rẹ̀ nítorí lẹ́yìn eléyìí láti èyí lọ tẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ mi lẹ́ pa o pápá ilẹ̀ Yorùbá lè àwọn ọmọ mi lẹ́ pa ìbá àṣọba bí bá ń ṣe rẹ̀ tí ń fi èèyàn díẹ̀ ní ara rẹ̀ lórí àmọ́ àwọn ọba táfẹ́ èèyàn díẹ̀ ní ara lóṣooṣù lẹ́yìn bá rò báwọ̀ Ọlọ́run tí ẹ̀ ń ṣe nísìnkú ẹ̀ ọ̀pọ̀ ó sì ń sọ báwa tá a jẹ́ àrùn gbogbo ẹ̀yin àtọ́gbá ní o àti joyè ní o àti babaláwo ní o àti pásítọ̀ ní o àti àáfàá ní o àti olóṣèlú ní o àti olóògùn ní o oníṣègùn ní o àtẹ̀ntì ń ṣe bá ní o ẹ má lo èèyàn mọ́ o ẹ má lu àwọn ọmọ wa mọ́ o ẹ má pa àwọn ọmọ wa mọ́ o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa ò ní sórí rẹ̀. àmì àṣẹ. lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa jáyé ó sórí gbogbo rẹ̀. àmì àṣẹ. lẹ́yìn èdè tí mo ti sọ yìí ilé ẹ ti ṣe tẹ́lẹ̀ ọlọ́mọ ọgbọ́n náà ti dáríjì mo gbàdúrà ìdáríjì fún mo sì gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún. bàbá wa Olúwẹ̀mí lọ jìnnà o ẹ má tọrọ dáríjì fún fáwọn tó ti ṣe sẹ́yìn o ẹ má tọrọ dáríjì o ẹ má tọrọ dáríjì ntẹ̀yìn ọba sọ ẹ sọ gẹ́lẹ́ ẹ má tọrọ dáríjì fún wọn o ẹ má tọrọ dáríjì rárá àwọn tí bá ń ṣerú rẹ̀ tí bá ń wúrú wà yẹn kì í ṣèwà tó dáa tẹ́ ẹ bá wá ń tọrọ dáríjì tó ti pa èèyàn mẹ́wàá tó ti pa 20 èèyàn tó ti pa 40 èèyàn ẹ jẹ́ kí wọ́n tọrọ dáríjì pẹ̀lú ẹnu ara wọn ẹ má jẹ́ kó jẹ́ ìfurasí àtàwọn tó ti ṣe sẹ́yìn àtàwọn tí ń ṣe lọ́wọ́ tẹ́ ń kí n ké fún àwọn tó ṣe sẹ́yìn yẹn ṣe pé gbogbo ayé náà ní ń pariwo àbí sáyé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ni àbí òní yìí tẹ́yìn ń sọ̀rọ̀ yìí tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí lọ́sẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbọ́ kẹ́ ẹ tó dọba ẹ ti máa gbọ́ láti kékeré lẹ́ ti máa gbọ́ páwọn apanilẹ́kúnjayé ẹ̀wà ní ẹ̀sìn àwọn apa ẹni ẹlẹ́ni ṣùgbọ́n kò wá yẹ kẹ́ ẹ tọrọ wípé àwọn tó ti ṣe sẹ́yìn
àtàwọn tó ti ṣe é sẹ́yìn àtàwọn tí ń ṣe lọ́wọ́ àtàwọn tí ó tún máa ṣe ẹ jẹ́ kọ́rọ̀ yín ó bá wọn wí ẹ já tẹ̀síwájú. ẹgbẹ́ wá ní ilé àtẹ̀tí ń wò wá wípé gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá ńlá yín ti ṣẹ̀ nípa àwọn nǹkan báyìí kọ́ lọ ń darí jù. má lo èèyàn máa wọ kó o bá ti lo èèyàn pẹ̀lú àṣẹ ọlọ́run ọmọ rẹ̀ ó parẹ́ níṣẹ́jú tó bá ti lo àwọn ọmọ Yorùbá yìí tó tún kéré wọn sí láti ní lọ ọlá rẹ̀ ó parẹ́ rẹ̀. tó o bá jọba gan tó o bá lo èèyàn tàbí wọn tó tí ì ṣe ọ̀gán lọ pa èèyàn tí a pa tó o ní kí á lọ bọ́ ọ ṣe ni ọlọ́run ọba yóò yẹ̀yẹ́ rẹ lọ́ba. Òní bá ti ṣe o. Òní rọ́nà pípa o. Láti ní lọ nílẹ̀ Yorùbá, èèyàn pípa fún ẹ̀fọ́, èèyàn pípa sórí òrìṣà, èèyàn pípa sínú bóyá òun ṣe ṣọ́ọ̀ṣì ni, àbó òun lọ fẹ́ wá kí kérò pọ̀ ní ṣọ́ọ̀ṣì awọ́rò àbí nǹkan kan tó bá ṣe bẹ́ẹ̀ láti ní lọ. Níbikíbi tó bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ọba tó dá ayé àtẹ̀kùn ẹ̀ tó fọ́lé ayé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó jẹ́ ká pátá lọ báyìí kíkiri kómi lọ báyìí kílẹ̀ lọ báyìí ayé rẹ̀ yóò fọ́ ẹ má ṣe máa wọ́n torí. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ wá ẹ rí i wípé ọba Brazil Àkànbí Ìlúfẹ́milóyè ó fẹ́ràn fàárí ó fẹ́ràn fàárí ó fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ẹ wá rí i pé bó ṣe fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ yìí kì í ṣe pé bẹ́ẹ̀ ló fẹ́ràn ìdàgbàsókè ìlú kò fẹ́ràn ìdàgbàsókè ìlú o ẹ wo fire brigade ìlú wọn tí wọ́n gbé hàn tí gbogbo páànù ẹ ti já mọ́tò ti jẹrà sórí ìdúró bọ́ọ̀ ti bàjẹ́ táǹkì ti bàjẹ́ ọkọ̀ ò lè kúrò lójú kan ẹ rí wípé bàbá yóò ṣe àmójútó rẹ̀ kó tó di pa àwọn ṣọ́ọ̀bù wa jóná lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tí wọ́n ń ṣó rẹ̀ ó wá jẹ́ wípé afẹ́ ayé ni ló múmú lọ́kàn dìgẹ̀rẹ̀ Olúwo kẹ́sẹ̀ bí a ń lọ nìyẹn o ṣùgbọ́n bí n bá láyé wa báyìí ibi tá a ń lọ kò ní yé wa dáadáa tí Olúwo bá múra tí Olúwo bá ṣe jẹ́ kó ṣe mẹ̀dọ̀ tí Olúwo bá ṣe jẹ́ kó ṣe mẹ̀dọ̀ yóò fàṣọ péńpé roko ọba ní South Africa ẹ rí i pé mo tẹnumọ́ dáadáa ìfẹ́ rẹ̀ mo sì ní òun ni mo fi ń gbé wá lẹ́yọ̀ ọ̀kan èjì mo fi ń gbé wá fún àwọn tó bá súnmọ́ àwọn tó mọ̀ kó gbé fídíò yìí kó gbé fún kó fojú ara ẹ̀ wò kó fi ti ara ẹ̀ gbọ́ kó ṣọ́ra o kó ṣọ́ra gan kó ṣọ́ra kì í ṣọ́ra kékeré kó ṣọ́ ẹnu ẹ̀ kó ṣọ́ ìwà kó sì ṣọ́ àrékérekè kó ṣọ́ ìdòwòpọ̀ pẹ̀lú ẹnikẹ́ni tàbí pẹ̀lú àwọn olóṣèlú kan tàbí pẹ̀lú àwọn ọmọ ológun kan tàbí pẹ̀lú àwọn aráàlú kan kó ṣọ́ra gidi kó ṣọ́ra tàbí ìdòwòpọ̀ pẹ̀lú àwọn obìnrin kan kó ṣọ́ra gidi bí ò bá ṣọ́ra bí àwàdà lórí o bí ẹ̀fẹ̀ lórí ẹ̀rí po ní tí mo ti sọ síwájú níbi ìbẹ̀rẹ̀ fídíò yìí
tí ó bá múra kó kún fàdúà yóò fàṣọ péńpé roko ọba ní South Africa ìlànà bábọ̀ yìí. mo kọ́ fi hàn yín kẹ́ ẹ mọ bí ìwà rẹ̀ ṣe rí, kẹ́ ẹ mọ bó ṣe fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ sí, kẹ́ ẹ mọ bó ṣe fẹ́ràn gángá bí ayẹyẹ ìnáwó. ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá fẹ́ràn ayẹyẹ tó fẹ́ràn ìnáwó irú wọn gbọ́dọ̀ jìnnà sí erékeré o. erékeré tí ń sọ ni wípé n tó lè mú àbùkù wá bá wọn, n tó lè mú dojútì wá, n tó lè mú kéèyàn káwọ́ pọn ẹ̀yìn kó máa fi rojọ́ n tó lè mú kéèyàn káwọ́ pọn ẹ̀yìn kó dorí kodò kó máa bí lọ́rọ̀ kó máa lè sírí òkè, n tó lè mú kéèyàn náwó wájú kún okòrin ha tàbí kún ní ọ̀nà sẹ́yìn kún okòrin ha tàbí kún ó sọwọ́ kà àtẹsẹ̀ papọ̀. ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra gidi, ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra kọ́dẹ̀ mọ́ tó ń ṣe. tẹ́ ẹ̀ bá nígbàgbé ẹ rí i pé fọ́nrán kan jáde ńgbà kan kọ́dà ó yẹ èmi gan lẹ́nu, ọkà èmi gan láyà yìí pé olúwo mọ̀ láyà ìyá má kó gan, ọmọ rí nǹkan gbẹ́kẹ̀lé, ọmọ rí nǹkan fẹ̀yìntì. ṣé bàbá mufti wá ní fi lọ́kàn balẹ̀ níbi ṣe máa fẹ́ o lọ́jẹ́ kó post irú fídíò yìí jáde? tàbí ta ní fi lọ́kàn balẹ̀? tàbí kí ló rò gangan tó fi post irú fídíò bẹ́ẹ̀ jáde? ẹ rí i pé òdú ni kìí ṣe àìmọ̀ fólóko, gbogbo àlà ti fojú rí fídíò yẹn. ibi tí ti ń wé ẹrù nínú yàrá, àwọn kan ní yàrá rẹ̀ ni, àwọn kan ní yàrá rẹ̀ kọ́, ń wé ẹrù ń bẹ̀ báyìí, ń wé ẹrù, ń ṣẹlẹ̀ tiẹ̀, ń yọ kóró sẹ́gbẹ̀ẹ́, ń yọ igi sẹ́gbẹ̀ẹ́ kan, ń yọ ewé sínú tákàdá kékeré kan báyìí, ní ń kójọ ní fìkárù pọ̀, ló ń rólù ẹ̀ gbọ́yà ńlọ́yà hán jáde ní fi ńlá báyìí, ní fi ńlá etí pépà ní ńlórólù ẹ̀ pọ́n ńlọ́dúró bí igi páńpá lọ́wọ́ báyìí, ó gbé sẹ́nu ọkàn náà sí. mo rí fídíò yàrá kà mí pé kí ló lúwòrò débi eléyìí tó fi pósì irú fídíò yìí jáde. ẹ má jà tara wa o, ẹni tó rìkọ́dù fídíò gangan iwájú rẹ̀ báyìí ló wà, tí ń lọ ọ̀tún tí ń lọ òsì, tí sì ń rìkọ́dù rẹ̀ níwájú olúwo gangan ni títí ń wé ẹrù yìí tó sì fi kánná sí tó fi sáná sí tí fi ń fà. ibẹ̀ mo ti wá ń wò pé ṣé kólúwo tó dọba ìlọdẹrù eléyìí wò ni àbí ńgbà tó wà lórí oyè ni wọ́n lẹ́ni tí ọba mo olúwo ni wọ́n wá ròyìn rẹ̀ ní Canada. àwọn kan tó láwọn mọ̀ London tí London yẹn lèmi ọ̀sá tí bọ̀tà àwọn yẹn tó ń sọ pé Canada o ìtútọ́ pa mẹ́ kékeré kọ́ ẹ̀wà rí yẹn. ṣé ń gbọ́ náà bá ti wá gbèyàn tó gbèyàn sípò ọlá, àjàlófù tó fi débẹ̀ ni, ògiri ló lu tó fi débẹ̀ ni, wíńdò lọ fọ́ tó fi débẹ̀ ni, ó ti débẹ̀ náà, ó ti débẹ̀. kí ni àtúnṣe tó ṣe tí kò yóò fi ní bọ́mọ ẹ lọ́wọ́? ẹ rí i pé náà là ń pariwo fáwọn kan tí ìnílé mọ dárúkọ wọn bí wípé ṣàtúnṣe tóun sì kọ̀ láti ṣàtúnṣe tá pé agídí ló fẹ́ fi yanjú rẹ̀. nísìnyí olúwo yìí wọ́n lẹ́nìkan wà tí wọ́n ti nílẹ̀ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bá a ṣe ń wú gbọ́ pé òun ló yẹ kó jẹ olúwo tìlú Ìwó. wọ́n ní wọ́n ti ní ẹni tó fẹ́ jẹ olúwo tẹ́lẹ̀, ṣùgbọ́n ọlá gómìnà kan, ọlá wa ọlẹ́yìn ẹni olúwo jẹ tó fi di pé wọ́n fa olúwo lé bàbá wa Oyèdòkun lọ́wọ́. ṣẹlẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè tá a wà lónìí ń sin báyìí, ẹ má jẹ́ ká tara wa, ẹni tó bá lóun ò fi tòṣèlú ṣe yóò jẹyàn rẹ̀ ń sọ, ẹ má jẹ́ ká tara wa o, yóò jẹyàn rẹ̀ ń sọ tó kò sí tí wọ́n lè dáwò. àwọn lágbára wà lọ́wọ́ wọn, àwọn ni wọ́n ń darí gbogbo orílẹ̀-èdè yìí, àwọn ni wọ́n ń darí wa. ìtí a bá dẹ̀ sọ ńlá bẹ́ńgé, ẹ rí i pé láyé ìjọ ní ẹni Ifá ní yan ọba, Ọ̀pẹ̀lẹ̀ ní yan ọba, nísìnyí kọ́ báyìí gómìnà ní yan ọba, àwọn ìjọba ní yàn. ẹni ẹ bá sì nífẹ̀ẹ́ sí wọn gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń tolúwo yìí, torí pé wọ́n ní àti lẹ́ni tí
yóò jọba Olúwo tẹ́lẹ̀ kó tó di pé wọ́n á fa Olúwo lé bàbá wa Bógúndòkun ni Bóyèdòkun ni wọ́n fà lé wọn lọ́wọ́. ẹ rí i pé bàbá jáde bí oṣù mélòó kan sẹ́yìn tí bàbá ń bẹ gbogbo ayé wípé gbogbo ohun tí Olúwo ń fà yìí gbogbo ohun tí ń dánwò páwọn làwọn ṣe mistake rẹ̀ tẹ́ ń tọrọ àforíjì. ẹ rí i pé bàbá gbé fídíò jáde through channel kan tó popular ìrántí orúkọ channel yẹn mọ́ ń ló gbé fídíò yẹn jáde tí bàbá Ògúndòkun ti interview wọn tí bàbá ń tọrọ àforíjì wípé àwọn làwọn ṣàṣìṣe àwọn sì bẹ gbogbo ayé àwọn làwọn ṣàṣìṣe o bàbá gbà pé àwọn làwọn ṣe mistake kódà àwọn tó ń sọ ń bẹ̀ wípé kọ́lò tó pòye máwọn pẹ́ létí jẹ̀bẹ̀lẹ̀ àbí nǹkan kan ẹ̀gẹ́ta rí yẹn so a wá rí wípé àwọn tó ran Olúwo lọ́wọ́ Olúwo ti gé wọn jẹ òun sì lọ fẹ́ràn àfi ayé yìí ọ̀rọ̀ tó sì wà ní South Africa yìí àfi kí Olúwo ṣọ́ra o àfi kí Olúwo kó ṣọ́ra àfi kí Olúwo ọmọ tí ń ṣe àfi kí Olúwo kó kó ìfẹ́ owó àfi kó kó kúrò lọ́kàn àfi kó kó kúrò lójú. ìdí ìbáyẹ̀dòwòpọ̀ nídàkọ́ńkọ́ àfi kó sọ̀rọ̀ ẹ̀ gidi bí kì bá ṣe bẹ́ẹ̀ Olúwo yóò fàtọ̀ péńpé lóko ọba kọ́lọ́mọdé yóò fàtọ̀ péńpé lóko ọba. ibi táwa ń lọ ládé yìí ibi tá ń lọ ládé yìí ẹ rí i pé mo sọ síwájú mo dẹ̀ fọ́ lọ́wọ́ ọba mo fi ṣèbúra wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Olúwo yìí Ọlọ́run lọ́kàn mi Ọlọ́run sì rí bó ṣe rí gẹ́lẹ́ bí mo ṣe fi lálàá ìní sì gbé kalẹ̀ f'Olúwo ìmí lálàá ọmọọṣẹ́ o Olúwo ní kó ṣọ́ra torí èmi kọ́ mọ lálàá síra mi Olúwo ni mo lálàá sí kó sì ṣọ́ra gidi kó ṣọ́ra gidi o kọ́dẹ̀ mi fẹ́ kó fojú àwàdà wò mo fẹ́ kó fojú yẹ̀yẹ́ wò mo fẹ́ kó fojú wípé ṣé léyìí ló ń sọ̀rọ̀ yìí èmi fẹ́ kó fojú rẹ̀ wò mo fẹ́ kó fi ojú wípé ṣé léyìí ibo ló ti wá tí ò lókùn lọ́rùn mo fẹ́ kó fojú rẹ̀ wò ṣùgbọ́n tí Olúwo ọba ṣọ́ra kó kọ́ra ẹ̀ níjànú kó wá owó mọ níwọ̀n tí ọba múra kó kún fàdúrà yóò fàṣọ péńpé lóko ọba. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa àwa tá ò ti subscribe sórí channel láti máa rí tí ń lọ fídíò yẹn jẹ́ káwọ́ sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ tó àrètí ẹ̀kọ́ subscribe ṣe jẹ́ kára fi ká tẹ̀ ẹ́ yọ parada yóò di subscribe yọ gba aago sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tí aago yẹn parada yóò di aago mẹ́ta ẹ̀tẹ̀ tó kí ẹ̀ pátápátá ẹ̀ ti subscribe gba notification button yẹn. gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fi títóbi Ọlọ́run ọba mo fi ṣe ìbúra Ọlọ́run tó dá mi tó dá ohun gbogbo sílé ayé tó dá sọ́run àti gbogbo bí gbogbo mo fi ṣe ìbúra tó bá jẹ́ pé ọmọ bá pa ó pè mí kọ́ lọ́hùn. mo rí Olúwo ní South Africa mo rí Olúwo báyìí ní South Africa ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá nígbàgbé ẹ rí i pé kúnyìn rẹ̀ kan wà tẹ́ni wípé ojú agbo ló ti rí i kìí sojú agbo tí wọ́n ń jayàn tó padà fa kàtàkátà t'Olúwo ní kó kẹ́rù jáde t'Olúwo gangan fẹnu ara ẹ̀ sọ mi fídíò kan tí mo rí pé bí bọ́ọ̀sì ló pè ní báyàsì ló fi ní kí wọ́n kẹ́rù rẹ̀ jáde kí wọ́n lọ já gáràjì àbí kí wọ́n já bì kan ẹ rí i pé wọ́n lọ́mọ South Africa ní màdámù yẹn kódà bí mo ṣe ń gbọ́ wọn ló bímọ kan fún ọmọkùnrin bóòtọ́ ni bírọ́ ni allegedly lójú oorun tí mo ti wá r'Olúwo yẹn ní South Africa èmi gẹ́gẹ́ Nàìjíríà mo wà mi ì dé South Africa rí bọ̀ mo bára mi ní South Africa mo dẹ̀ r'Olúwo báyìí kòrókòrò ní South Africa
èmi tí kọ́kọ́ wá ń lérò wípé Abólúwo wá ìyàwó rẹ̀ tó ní wọ́n fi mọ́tò gbé jáde pé òun ò fẹ́ mọ́, òun ti kọ̀ ọ́. Abó tó ń wá lọ ọlọ bẹ̀bẹ̀ ni láti fi jẹ́ wípé kó tó padà kọjọ mọ́ gbé, ẹ̀mí mi rò lọ bẹ́ẹ̀. bọ̀mọ́ wá rí wípé Ìtọ́lúwo bá lọ sí South Africa kìí sọ̀rọ̀ ìyàwó, kìí sọ̀rọ̀ obìnrin. Ó lè padà wá já sọ̀rọ̀ obìnrin o, bọ̀ kìí sọ̀rọ̀ obìnrin gangan ni Olúwo fi pilẹ̀ rẹ̀. Olúwo sì ti ní àwọn èèyàn kọ̀ọ̀kan ní South Africa tó ti lọ́sẹ̀ mọ́ ẹ̀rìn tó ṣẹlẹ̀. Ó ti ní àwọn èèyàn kọ̀ọ̀kan tí a ti jọ ń ṣe mítìn lábẹ́lẹ̀ nídàkọ́ńkọ́. Mítìn tó jẹ́ wípé ọwọ́ òru ni wọ́n ń ṣe, tẹ́nìkan kan ò ní rí wọn, tẹ́nìkan kan ò ní gbọ́n tí wọ́n ń sọ. Wọ́n ń dá mítìn yìí ṣe láàrin ara wọn ní o. Mítìn kí ẹnu wọn ó bò, nítorí pé tẹnu ọ̀bá bò irú mítìn bẹ́ẹ̀ tí àṣírí bá padà tú. Táṣírí bá padà tú, ń sọ tí máa ṣẹlẹ̀ fún wa. Tí àṣírí irú mítìn yẹn tó bá lọ tú, ní tí máa mú dání lọ kò ju ikú lọ. Kò ju ikú lọ o. Kódà pé option pé ẹjọ́ lẹ̀ wọ́n gbére kò fẹ́ sí mbẹ̀, tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ lójú wa láìmọye ìgbà láwọn lórílẹ̀-èdè tàwa yìí bó ti ṣẹlẹ̀. Láwọn orílẹ̀-èdè míì náà à ń gbọ́, kò sí option méjì ju wípé àfikún ọ̀ra wọn má gbà kún kóná fún wọn lọ. Tàbí kí wọ́n parọ́ wípé wọ́n ti fi wọ́n sẹ́wọ̀n gbére, ṣùgbọ́n tó bá súnmọ́ lórí pé wọ́n ti síná fún wọn ti pa wọ́n. Àwọn èèyàn máa retí wípé gbà wọ́n jáde wọn ò lè láti jáde wọn mọ́tò yẹn ti pa wọ́n. Ní ti padà máa rìsọ́ọ̀tì sí nìyẹn. Ní tó wá mẹ́mí pàkíyèsí Olúwo nìyẹn. Ní tó mú mi pàkíyèsí Olúwo nìyẹn o. Nítorí wípé mo mọ̀ wípé Olúwo fẹ́ràn fàájì, ó fẹ́ràn ayẹyẹ, ó fẹ́ràn kárí mi, ó fẹ́ràn èmi mo tó báyìí ọba kankan ò ju òun lọ. Tẹ̀bá dẹ̀ wò ṣe sí rẹ̀, ẹ̀rí kó ti fi hàn níbi ìsọ̀rọ̀, níbi ìjókòó, ìrìn rẹ̀ gan fi hàn, ìhùwàsí rẹ̀ fi hàn. Ó fẹ́ràn ọlá gan-an, téèyàn mọ̀ wípé Olúwo fẹ́ràn ọlá. Ó fẹ́ràn rẹ̀ gan-an, Ọlọ́run sì ràn án lọ́wọ́, Ọlọ́run rí pé ó rí bẹ́ẹ̀ dé. Ṣùgbọ́n náà wo ni ó rìn tí ò ní padà fi orí àpèrè yìí sílẹ̀ kó lọ faṣọ péńpé roko ọba? Ọ̀nà wo ni yóò rìn tí ò padà ní fi ẹ̀wọ̀n jura? Torí ìwà Olúwo ẹ rí pé àwọn tó bá súnmọ́ Olúwo dáadáa, ní tí mò ń sọ yóò ti yé yín. Kútáǹtì ni, kútáǹtì gidi ìlólúwo, kì í sì so nìkan. Ẹ rí pé tí bàbá mufti ti ń pariwo ń jọ́sí pé kí bàbá mufti rọra mufti ìlú Ìwó, bàbá Lásẹ̀ndì. Ẹ rí pé mò ń pariwo pé kó ṣọ́ra bí tí máa fẹ́ o, tí ó máa sọ̀rọ̀ bí gbàtẹ́pọ̀ ló kó gbogbo mùsùlùmí yọ, tí ó máa sọ̀rọ̀ bí gbàtẹ́pọ̀ ní bàbá gbogbo Yorùbá, tí ó máa sọ̀rọ̀ bí ẹni pọ̀ ń lọ ní orílẹ̀-èdè tá a wà yìí, pẹ́nìkan kan ò lè mọ́ òun. Nítorí bá sọ àsọgbé ni, nítorí bá ṣe àṣegbé ni. Ẹ rí pé mò ń kìlọ̀ fún un. Èmi ṣe máa bẹ̀ wá ni mo fi máa rọ̀ wá o. Wípé ẹ̀yin olórí rẹ̀ alálùbáríkà èèyàn tẹ́ ẹ̀ ti ń wo fọ́nà mi bọ̀, tẹ́ ẹ̀ mọ́ tí ẹ ń pè ní subscribe àbí ẹ̀ subscribe. Pẹ̀lú ẹ̀yin olórí rẹ̀ tẹ̀sí sálábàpàdé fídíò tuntun tí mo bá ṣe, lèmi ṣe máa bẹ̀ wá pé ká subscribe. Tá a bá ti subscribe yóò fún wa lórí ọ̀fẹ́ àti padà sẹ́yìn lórí channel gbàm fídíò tí mo ti ṣe. Ẹ lọ wò ó lẹ́yọ̀ ọ̀kan èjì, ẹ wò ó lọ rẹpẹtẹ, ẹ bá fídíò wọn bẹ́ẹ̀. Gbogbo tí mo ń sọ yẹ́ rẹ́rì rẹ̀ jẹ́ wípé pé mo ti ń pariwo ọjọ́ ti pẹ́. Mo ń pariwo fún mufti. Èmi ò fẹ́ kó fẹ̀wọ̀n jura. Olúwo tí mo ń sọ yìí kèmi ò fẹ́ kó fẹ̀wọ̀n jura. Ṣé bí Yorùbá ni kájẹ̀ pé wọ́n yẹ àkúyà sórí ilẹ̀ Yorùbá, a sì ń gbàdúrà fún wọn ni kí wọ́n change. A lè rò ó débi ikú, a sì lè rò ó débi ẹ̀wọ̀n. Ṣùgbọ́n ìgbà tí wàá bá jọ mọ́, a máa pa wọ́n lákìyèsí, a dẹ̀ máa tẹ̀ mọ́ wọn létí, a máa sọ fún wọn gbogbo gbà
tó tí a bá ní òní délẹ̀ tọ́pọ̀ bá padà délẹ̀ sí wọn yóò pò ní wípé ẹ̀ sì sọ ẹ̀ sọ ọkàn wọn ò sí mbẹ̀ ni mo wá pariwo ni mo wá ké kakakaka kí wọ́n gbọ́. Mo rí Olúwo ní South Africa mo rí Olúwo ní South Africa ntọ́ndẹ̀ lọ dáwọ́lé ní South Africa ó lágbára gidi láì ṣe sọ́jà àbólúwo ti ṣe sí ológun rí ni láì sọmọ ológun láì sọlọ́pàá láì ṣe air force láì ṣe navy láì ṣe land soldier láì ṣe paramilitary àbí bàbá mufti náà ti fún un lọ́wọ́ ni tí ń bá wọn ṣọdẹ. Kí ni Olúwo lọ dánwò ní South Africa? Kí ló wá lọ South Africa? Ta ló mọ̀ ní South Africa? Ẹ rí i pé wọ́n níyàwó rẹ̀ pọ́mọ South Africa ní bóòtọ́ ni bírọ́ ni àlẹ́jẹ́ lè mí ò mọ̀ bọ̀tán lọ́mọ South Africa ní bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ ṣùgbọ́n mo lérò pé torí ìyàwó rẹ̀ ọmọ kan tí a ló bí fún yẹn bóyá torí ọmọ ló fi lọbẹ ni mo padà wá rí i lójú oorun pé kìí ṣe torí ọmọ kìí ṣe torí ìyàwó gan ló fi lọ o kódà bí mo ṣe ń wò ó kò dájú pé yóò ya ilé ìyàwó rẹ̀ ní South Africa kò dájú pé yóò fojú kan ọmọ yẹn kó tó padà wá sí Nàìjíríà ìyẹn tọ́wọ́ ọba tẹ̀ ní South Africa kò dájú. Ibẹ̀ mo ti wá rí i dájú kedere ni mo ti rí gedegbe wípé ọ̀tọ̀ ni tí Olúwo tó bá lọ sí South Africa ọ̀tọ̀ ni tó bá lọ ìtọ́dẹ̀ bá lọ lágbára ní tí Olúwo bá lọ ó ní agbára ó lágbára gan o kódà ìjọba alágbádá ìjọba democracy tí yẹn bá ìjọba democracy dán wò kò sí àṣẹ tí wọ́n pàjù wípé ẹ̀rá má gbà ẹ̀ pa lọ wọn èyí sábà ro ẹ̀ wọ́n kàn kún wọn pamọ́ bóyá kí wọ́n fi sà wọ́n tán ló lè mú wọn lọ rìmọ́ndì lọ prison kí wọ́n wọbẹ̀ wò tí wọ́n bá lè sà wọ́n pé báyìí kò sí nǹkan méjì ju pé ẹ̀rá wọn má gbé pa wọn lọ kí ni Olúwo wá dé bẹ́ẹ̀ kí ni Olúwo wá dé bẹ́ẹ̀ kí ló sún Olúwo dé South Africa kí ló sún Olúwo dé South Africa ẹ rí i pé mò ń ké mò ń pariwo ìkọ́sọ́ bá délẹ̀ tán ẹ rí i pé wọ́n máa porúkọ Nàìjíríà náà mọ́ wọ́n máa porúkọ ọba mọ́ ni ló mèmí pariwo fÓlúwo bí mo ṣe ti wà bọ́sọ́jú bàbá tí mo mufti nìyẹn o àwọn DSS padà gbé bàbá mufti wọ́n padà gbé bàbá mufti ń bọ́ lọ́wọ́ DSS àwọn ọlọ́pàá yìí lẹ̀ pọ́nkán ìrùpọ̀ jìnnà síra wọn o bóyá ọjọ́ kan náà ni ìyanjú tàwọn ti DSS tán àwọn ọlọ́pàá dúró lójú ọ̀nà dé ní ọdún géètì ń jáde pòun sóríire àwọn ọlọ́pàá náà yìí lẹ̀ ni ẹ̀rí para rẹ̀ balẹ̀ wọn bá ń ṣe yìí ẹ mọ̀jà àtàrà wa ara mufti ìlú wo balẹ̀ ọbalẹ̀ wọn bá ara rẹ̀ balẹ̀ níwọ̀n bá kò lè lanu gbàgà bíi ti tẹ́lẹ̀ mẹ́rù tí ń bà díẹ̀díẹ̀ yẹn tó ń fi ọgbọ́n ṣe ọkàn akin ẹgẹ́ tí wọ́n sọ yẹn pé kò mọ̀ sọ bó ni ẹ ń pe action kò mọ̀ sọ action náà káyọ̀ mọ̀ wò kó ti dọ̀dẹ̀ yẹn tó ń fa gidi ṣe wọ̀n ba bọ̀kọ̀dà bíi ti tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí i pé mo pariwo pé mufti ṣọ́ra bó o ṣe ń ha mọ́ba Gandhi tó ń ha mọ́ba Ẹ̀pẹ́ tó ń ha máwọn ọba ìlú tó ń ha mọ́ bàbá wọ̀ ní ọ̀fífẹ́ táwọn ń wú ẹgbẹ́ àtà pé àbí bàbá yìí ọ̀gbádùn ni tí gbogbo wa ń pariwo tó ń ha mọ́ Yorùbá nation tó ń ha máwọn àfáà ó rí pẹ̀lú ń kùn ọ́ ìyá bàbá mufti mo dẹ̀ ń pariwo pé ṣe jẹ́ inú ayé níwọ̀nba kàdánkàdá ìgbọ́wọ́ DSS tẹ̀ ẹ́ ìgbọ́wọ́ ọlọ́pàá tó ní wọn ò móhun o wọ́n kàn fọ̀rọ̀ wá ń lẹ́nu wò ni ó bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn níbi ẹ ti ń fọ̀rọ̀ wọ lẹ́nu òótọ́ bá chẹ́ǹjì wà wọn padà ní tí ọmọ gbẹ̀gàn wọ́n ti ọmọ inú mú káwọn ọmọ pariwo ìgbọ́wọ́ ti wá bá yẹn rí para rẹ̀ balẹ̀ ní fi ń ké fún Olúwo yìí náà torí òun wò wípé ọba lòun òun wò pọ́ba lòun gómìnà ló fòun jẹ ẹwà nìyẹn bí sì ti ṣe sọ̀rọ̀ ẹ̀rí pé tó fi ń lọ́sẹ̀ mọ́ àwọn aróòkè ọya wípé bá a ṣe ń gbọ́ àwọn olókè ọya wọn láwọn wọn lórílẹ̀‐èdè yìí ẹ̀rí pé gbogbo nǹkan láabi tí ń ṣẹlẹ̀ ń ṣàtòkè ọya ni wọ́n sì mú wọn lámòtì agbára ọ̀ka wọn
ń ló tó fi lọ lọ́sẹ̀ mọ́ Òkè Ọya. Ẹ dẹ̀ rí i pé mufti náà sọ bí ọ̀rọ̀ fíìmù rẹ̀ kan, mo fi láwọn fíìmù tá a bá ń wò àbáwò tẹ́ máa padà sẹ́yìn láti máa lọ jẹ́rìí àwọn ọ̀rọ̀ yìí. Ó sọ lóun náà ti lọ sókè Ọya láti lọ lọ́sẹ̀ máwọn Haúsá àwọn bòròró tó gbẹ́sìn wá. Òun ti lọ lọ́sẹ̀ mọ́ wọn wípé ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá kò lè nítẹ̀síwájú, ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá ò lè dàgbàsókè, wípé economically kò lè dàgbà, politically kò lè dàgbà, àfi kí mufti ìlú wo bí ṣe ń sọ o ọlábì kó wọn gbé Islam ilẹ̀ Yorùbá káwọn gbé sábẹ́ àwọn àárẹ̀wá ni làwọn fi lè rọ́wọ́ mú gbogbo ń táwọn ń lé politically economically ni ó fi bà wọ́n lọ́wọ́. So òun ti rẹ́dì, ó ti ṣetán láti gbé ìran Yorùbá ní mùsùlùmí. Ìgbọ́n bá dẹ̀ ti gbéran Yorùbá mùsùlùmí lé àwọn Òkè Ọya lọ́wọ́ àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ló gbélé wọn lọ́wọ́ o, torí pé sẹ̀rí àti wọn ń wá tẹ́ bá kọ́kọ́ tó sẹ̀rí àtàn àwọn Òkè Ọya ní wàá máa jẹ àlìkádí ń bẹ̀, àyẹ̀bò wọn ń pè bí kádírì ní bí àlìkádí ni àwọn máa jẹ ọ̀gá ń bẹ̀, wọ́n máa dájọ́. Ṣé tí oníṣẹ̀ṣe bá ṣẹ̀ pẹ̀lú kìrìsìtẹ́nì tàbí pẹ̀lú mùsùlùmí tó bá rù wọ́n lọ bẹ̀, ṣé wọ́n ṣèdájọ́ lé àbí oníṣèdájọ́ lé lórí? Wọ́n ṣèdájọ́ lé lórí. Ṣé àwa Yorùbá láwa ṣèdájọ́ àbáwọn Òkè Ọya rí pa àwọn Òkè Ọya ni gbogbo ọgbọ́n wọn fẹ́ lò láti gbéran Yorùbá sóko ẹrú? Ó kún ọwọ́ wọn lùwọ́ yẹn o, gbogbo ara ìsìnfojú rí, ó kún ọwọ́ wọn rẹpẹtẹ. Gbọ́dọ̀ jẹ́ kínú mi ó dùn ní pé ìran Yorùbá gan ọ̀kẹ́rẹ́, àfìgbà kan bọ́ra alẹ́ àgbà kan túra kalẹ̀, bí wọ́n ti ń gbé wá fún wọn là ń dá padà. Ẹ̀rù pé tó gbé gúmi wá, kí ni wọ́n fẹ́ dẹ́wò nílẹ̀ Yorùbá gan, kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀? Tẹ́ bá dẹ̀ rí bí mufti ìlú ti máa sọ̀rọ̀, ikọ́ ń fẹnu sọ kun ó kọ́ àwọn ọmọ ẹsẹ̀ ń tàbọn kan, kọ́ àwọn ọmọ bí ẹsẹ̀ ń wẹ̀dò, bí ẹsẹ̀ ń ja kàràtì àwàdà lápè. Ẹ̀rì pọ̀ padà kọ́ àwọn ọmọ jọ tí ń ṣe tírénì fún wọn pé ká lọ gbèjà Palestine, Israeli ti ń pa Palestine. Mo fi ní ẹ mọ̀ wọ àwọn fídíò tí ń bẹ lẹ́yìn yóò mọ jẹ́rìí sáwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹ padà ìní túmọ̀ subscribe kéèyàn tẹ notification button ìtanilólóńgó yóò mú yín lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn láti rí gbogbo àwọn fọ́nrán tá a ti ṣe, tí ò ní sínú wípé àtúmọ̀ fi pínlẹ̀ yóò wá máa gùn lọ gbá àwọn wéṣí dátà nu àǹfààsìkò ṣòfò. Káwé eléyìí wọ̀n bá káráyè padà sẹ́yìn kakọ́gbọ́n bẹ́ẹ̀, torí ẹ̀ là fi ń ṣe fọ́nrán jáde. Ẹ rí i pé ńgbà tó káwọn ọmọ jọ tí ń kọ́ wọn bí ẹ ṣe ń ṣe bí kàràtì ni bí ẹ ṣe ń ṣe kinní ni wọ́n ló sì sọ rí náà wípé tọ̀ pé ìjọba làwọn ń retí kó fáwọn níbi ẹ ṣe ń ta pùpùpù. Ẹ rí i pé mufti ìwò sọ ni wọ́n á bèmí lẹ́rù pé tọ̀ ó ní ọmọ kéwú tí bá ń ta rọ́bà kí ló fẹ́ pa, ẹyẹ ló fẹ́ pa. Ọmọlé kéwú tí bá ń ta rọ́bà pé ẹyẹ ló fẹ́ pa, tí bá ń ta tó bá mú rọ́bà dání pé ẹyẹ ló fẹ́ pa. Wọ́n yẹ káwọn òbí kí màmá kọ́mọ tó jáde kún ọkọ bí ẹ ṣe ń tà báyìí pé mufti ìwò yìí lọ sọ. Òun lọ sọ o. Ẹ dẹ̀ mọ̀ pé mò ń pariwo pé bàbá mufti sọ́ra, ọ̀sẹ̀ tí ò lè fẹ́ wọn jura, ó ń kálukú ń dọ́gbọ́n lu ayé ni. Ṣùgbọ́n dàbí ẹni pé bàbá yìí lágbẹ̀kẹ̀lé. Ìgbà táwọn DSS wá gbé lẹ̀ bọ́sẹ̀ kan ló lò ń bẹ̀ ni, bọ́jọ́ mẹ́ta ni bọ́jọ́ mẹ́rin ni. Wọ́n ń julẹ̀ tà ìjúlẹ̀ ọlọ́pàá ti dúró dè lẹ́nu géètì, wọ́n ń julẹ̀ àwọn náà he ni. Ẹ̀wọ̀n tí mo sọ yẹn àwọn ọlọ́pàá náà he lẹ̀ ni, ó ní táwọn ọlọ́pàá náà bá sọ. Ẹ rí i pé interview tí wọ́n wá ṣe fún lẹ́yìn ìgbà yẹn mo fi sọ pé ẹ mọ̀ wọ àwọn fídíò tí ń bẹ lẹ́yìn gbogbo àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìgbà tó délé tí ń jábọ̀ olójú oorun làwọn kámẹ́rámán ti wá jí òun, ara ẹ̀ balẹ̀, ó sùn wọ́ọ́rọ́wọ́. Gbà wọ́n wá jí tí ń bí lọ́rọ̀, ó ní wọn ò móhùn wípé wọ́n kàn fọ̀rọ̀ wá lẹ́nu wò ni, láti bí fọ̀rọ̀ wá lẹ́nu wò ní kó ti bọ́ sínú gbàgà bàbá wíwí tó gbọ́. Ìtọ́ dẹ̀ mú Olúwo lọ South Africa, ìtọ́ mú Olúwo tó fi kú Nàìjíríà bí mọ́tò lọ́wọ́ ni aeroplane lọ́wọ́ ni, tí mo fi rí ní South Africa báyìí. South Africa mo ti rí rírí tí mo sì rí ara ń fún mi. Ṣéyàwó rẹ̀ lọ́wọ́ wá ní àbáwọn ọmọ? Mo padà wá rápẹrẹ pé kìí ṣèyàwó kìí ṣàwọn ọmọ, kìí ṣèyàwó kìí ṣàwọn ọmọ, kìí ṣe ìyàwó kìí ṣàwọn ọmọ. Olúwo ìtí ń lọ́wọ́ sí ní South Africa bí mo ṣe rí báyìí ntọ́ lágbára ni. Bí àwọn bá sì dẹ́rù rẹ̀ wò tó ọba ilé mórí bọ́ South Africa tó sá wọ́n mọ̀ wá ọ káàkiri ayé ni, ó dìgbà wọn bá tó bà ọ́, ó dìgbà tó wọn bá tó tú ẹ báyìí tí wọ́n fa ń kọ̀ fìṣẹ́ lọ́fíìsì ọlẹ́sẹ̀ tí wọ́n dì ọ padà sí South Africa kí ìdájọ́ wáyé.
ìtìpadà gbẹ̀yìn ọ̀rọ̀ nìyẹn ìní mú kémi ọmọ pariwo ń ló mú kí n máa pariwo torí tó bá délẹ̀ tán àwọn tó bá mọ̀ sí ọmọ sọ pé ìgbà tó mọ̀ tẹ́lẹ̀ kí lóde tó sọ kí lóde tó fi ṣe fídíò kún ó kán máa bọ́ pín kọ́ lọ kàn lára kí lóde tó sọ jáde ń ló mú mi sọ tólúwọ̀ ọ̀bá sọ́ra kókó rẹ̀ níjànú kọ́ máa ṣe bẹ́ẹ̀ fàṣọ péńpérò kọba ní South Africa etí mo rí mẹ́ gangan Olúwo ń bá wọn ìjọba South Africa lójú àlá mo ti rí o ń bá wọn kan di kú ó fẹ́ gba ìjọba South Africa ó fẹ́ lé ààrẹ kúrò lórí ààrẹ yẹn bóyá kí wọ́n tì mọ́lé ni nítorí àwọn wọn fi ṣe ṣùgbọ́n Olúwo gangan ó fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì South Africa ojú oorun báyìí ni mo ti rí ọ̀nà wo ló wá fẹ́ rìn láti orílẹ̀-èdè Nàìjíríà yìí tó lọ jẹ pírẹsidẹ́ǹtì ní South Africa ìyẹn ló wá rú mi lójú oorun ṣùgbọ́n mo ti bá bẹ́ẹ̀ already mo ti bá ní South Africa ó sì ti kó àwọn kọ̀ọ̀kan tó lẹ́nu ní South Africa ó ti kó wọn jọ ọmọ ológun ń bẹ́nu wọn àwọn sìfílì olóṣèlú ń bẹ́nu wọn àwọn ọ̀mọ̀wé ń bẹ láàrin wọn ó ti kó wọn jọ tí ń sà wọn jọ gẹ́gẹ́ bí mufti ṣe máa sọ pé dókítà ń bẹ lára àwọn lọ́ọ̀yà ń bẹ lára àwọn jọ́ọ̀jì ń bẹ lára àwọn ẹnjìníà ń bẹ lára àwọn bí ṣe máa ń ṣàròyé pé òun fẹ́ dẹ́gbẹ́ tó ń kalẹ̀ wọ́n fẹ́ farọ́ fítọ̀ ṣẹ̀ṣẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lolúwo bí mo ṣe rí lójú oorun ó fẹ́ gbé ààrẹ South Africa ó fẹ́ gbé ṣubú Olúwo tìlú Ìwó ó fẹ́ jẹ president fún South Africa ó yìí ti tara bọ̀ lójú oorun mo ti rí ó ti kó àwọn tí wọ́n jọ ti sẹ́yìn ẹjọ́ lábẹ́lẹ̀ ààrẹ ò tí mọ̀ o ààrẹ South Africa ò tí mọ̀ wọn ò tí mọ̀ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí ń lọ lábẹ́lẹ̀ ṣe á mọ̀ pé tó mẹ́mí sọ jáde ni wípé Olúwo gẹ́gẹ́ ẹnu rí òbò Olúwo ti jòbó adìẹ ẹnu rí òbò tí a bá dẹ̀ lọ gbọ́ tásìrí bá padà tú tọ́wọ́ ààrẹ bá tẹ̀ níbẹ̀ yẹn àti mọ̀dájọ́ tẹ́ mọ́ sí fáwọn tó bá ṣe kúùpù kò sẹ́ni tí ọmọdájọ́ rẹ̀ kò sẹ́wọ̀n nu rẹ̀ pé wọ́n wàá júyàn sẹ́wọ̀n pé ẹ̀wọ̀n gbére ló ṣe o ẹ̀wọ̀n ogún ọdún ló ṣe o ẹ̀túnù ni kò sí tọ́jọ́ mẹ́wọ̀n ń bẹ̀ tí wọ́n bá pé mẹ́ta pé mẹ́rin táwọn kan bá sá ni ló lè fi dá tìmọ́lé tí wọ́n fi ráwọn yòókù mú tó fi sà wọ́n pé ńjọ́ wọn bá pé báyìí ntọ́tọ̀ yẹn ni wọ́n ṣe fún wọn wọ́n gbé wọn kúrò láyé ni ń ló mú mi pariwo káwọn òwúwọ́ gbọ́ ojú oorun báyìí ni mo ti rí Olúwo tí ń bá wọn kan ṣe mítìnì láti yọ ààrẹ South Africa kúrò láti lé ààrẹ South Africa kúrò sọ́wọ́ rọrùn láti lé ààrẹ kúrò bákan méjì ni o torí ààrẹ láwọn ọmọ ogun tó pọ̀ tí wọ́n ń sọ ààrẹ láwọn ọmọ ogun tó pọ̀ gan o ohun ìjà sì kún bẹ́ẹ̀ bíbà nǹkan ìjà nǹkan olóró kún ọ̀dọ̀ ààrẹ rẹpẹtẹ láti fi jẹ́ pé wọ́n fi dáàbò bo ààrẹ sọ́jà pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ ọ̀nà Olúwo wá fẹ́ rìn bóyá lọ́fà tí bàbá mufti fi ń bá tírẹ́nì àwọn ọmọ ojú àlá ni mo ti rí Olúwo ipò fẹ́ yọ ààrẹ South Africa kúrò kọ́dọ̀ ọkàn mi tún lọ pé tàbí torí ìyàwó rẹ̀ tọkọ̀ kalẹ̀ àbí tó lóun ọ̀fẹ́ mọ́ tó fi bọ́ àyàsì tó fi dẹrù ẹ̀ jáde bóyá torí ẹ̀ gangan ni ló fi fẹ́ lọ gba ààrẹ South Africa kó lè kúrò lórí oyè kó wá jẹ ààrẹ ní South Africa kó ráyè mójútó ìyàwó yẹn bó ti yẹ ọkàn tèmi rò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe wá wo Olúwo lójú oorun bí mo ṣe wò ó látòkè délẹ̀ owó South Africa lÓlúwo lọ kó owó South Africa ẹ rí i pé wọ́n lówó wọn gbé pẹ́ẹ́lí ju owó Nàìjíríà lọ torí owó ni ló mú Olúwo lọ sí South Africa mo rí báyìí lójú oorun mo rí kòrókòró báyìí lójú oorun tó ń gun ò lè jayàn ó rí mi kòrókòró
ó rí mi kòrókòró báyìí tí mo dẹ̀ ń bá a sọ pé Olúwo South Africa má yàtọ̀ sí Nàìjíríà gbogbo nǹkan kọ́ lówó rà o bí ó ṣe ra nǹkan Nàìjíríà yìí tí wọ́n bá dájọ́ ọkú fún yẹn ń bí wọ́n ní ẹni tó ń bá yẹn ra ọjọ́ ọkú lórílẹ̀‐èdè tá a wà yìí wọ́n dájọ́ ọkú fẹ́ nìkan wọ́n ní wọ́n tà fẹ́ ẹlòmíì ní ọba kú kò sí irú rẹ̀ ní South Africa kò sí irú rẹ̀ ní South Africa wọ́n mú ọ ní ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ yẹn wọ́n ń dájú ẹ̀ fún ẹni straight o lè bọ́ mbẹ́ wọ́n yẹ gba bribe South Africa Olúwo wọ́n yẹ gba bribe South Africa wọn ò sì dọ́mọdé mọ̀ pé ọmọdé ń di ọ lójí ọ̀sẹ̀ àgbàlagbà lójú ló sí ọ lójí ọ̀sẹ̀ ìkíní kan lọ fà bó ti ń fà Nàìjà tó jẹ́ kó ọ̀sẹ̀ ní òjò ọmọ tó ń ṣe kọ̀ọ̀kan ààrẹ kọ̀ọ̀kan òfin South Africa o ó yàtọ̀ sọ orílẹ̀-èdè tá a wà yìí gbágbágbá ló mú mi pariwo kókókó làásì náà fàdí tí kókókó ní o torí wípé kò tiẹ̀ sẹ́wọ̀n ń bẹ̀ tí yàn bá di kú tí yàn bá gbá mú kò sẹ́wọ̀n ń bẹ̀ pípa ni Olúwo ló sì fẹ́ràn fa ẹni ẹ̀ wo látẹ̀ka ẹ̀ rí i pé fàájì ni agbo fàájì ni lọ lórí ìrìn ní òde bẹ̀ mọ́ yìí inú mẹ́mi pariwo torí pọ̀ mọ́ Yorùbá ni tí yàn bá pa sí South Africa àtẹ̀gbé Yorùbá dé kan nìyẹn a sì níwò gbogbo àìlówó lọ́wọ́ rẹ̀ tó fẹ́ tà wá a mọ̀ gbàdúrà kọ́lọ̀ jẹ́ kó yí padà ní ṣùgbọ́n sì tó bá wá lọ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ dáwọ́lé South Africa tó wọ́n báyìí lọ tẹ̀ kí la lè rò pé yọ gbẹ̀yìn Olúwo ló mú mi pariwo ẹ dẹ̀ rí i pé tí mò ń sọ yìí ó jọ bí eré ni kì í ṣeré ẹ rí i pé ó ní tí mo sọ síwájú kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bó ṣe rí gẹ́lẹ́ mò ń sọ yẹn bó ṣe rí gẹ́lẹ́ ni mò ń sọ yẹn mo rí kòrókòró báyìí ni Olúwo ó fẹ́ jẹ ààrẹ ó fẹ́ lé ààrẹ South Africa ó fẹ́ lé kúrò lórí oyè Olúwo fẹ́ di ààrẹ ní South Africa sólúwo lọ́mọ ogun ni ṣé bàbá mufti ló gbójúlé ṣé torí àwọn fi ń tírẹ̀nì àwọn ọmọ bí ẹ̀kọ́ àwọn ẹbẹ̀ ṣe ń yìnbọn ẹ̀kọ́ àwọn ẹbẹ̀ ṣe ń wẹ̀dò ẹ̀kọ́ àwọn ẹbẹ̀ ṣe ń ta rọ́bà ṣé torí Olúwo ni mufti fi ń ṣe gbogbo tí ń ṣe ni tolúwo bá wá tẹ àti mufti bá wá tírẹ̀nì ọmọ ọkọ̀ wọn bẹ́ẹ̀ kó wọn lọ South Africa tí àṣírí wọn ò fi ní tú gbogbo yẹn ni tèmi ń rò gbogbo yẹn ni tí mo rí báyìí lójú oorun mo rí Olúwo lójú oorun Olúwo fẹ́ di ààrẹ fún South Africa ó fẹ́ lé ààrẹ South Africa kúrò ló mú mi pariwo ẹ̀ ń tẹ́ bá mọ Olúwo dáadáa ẹ jẹ́ kí fídíò yìí ó rìn ẹ jẹ́ kó kàn lọ́wọ́ ẹ jẹ́ kí fídíò yìí ó rìn kó fojú rí i kó fi ti ara ẹ̀ gbọ́ bí kì í bá ṣe bẹ́ẹ̀ Olúwo yóò fi aṣọ péńpé yóò fi rúkọ ọba South Africa ìyẹn tọ́lọ̀ bá kó yọ nìyẹn o torí bá takò wọ́n ra mágbá ni ló mẹ́mi pariwo ló mú mi ké ẹ̀ náà ẹ wo ìmúra rẹ̀ ẹ wo ìmúra Olúwo ẹ wo òní yìí ẹ wo múra rẹ̀ ẹ rí pọ́ fẹ́ràn fàájì sẹ́ni tó fẹ́ràn fàájì máa fẹ́ràn kú wàlẹ́ kò lè gbọ́ pé wọ́n ń jà ẹ pé báyẹn Paso gan ti fi kọrin tó bá gbọ́ pọ́n ń jà wọ́n pàgò níbẹ̀ yẹn wọ́n bá gbọ́ pọ́n ń jà wọ́n pàgò níbẹ̀ yẹn kíá ni yóò ti tẹ̀síwájú gbogbo làgò mọ́lẹ̀ owó ni ó ti dé o bówó bá ti dé kò ní lè làgò mọ́lẹ̀ mọ́ ẹgbọ́n yẹn Paso ló kọ́ ẹni tó bá ti fẹ́ràn fàájì tó fẹ́ràn owó yóò he ti kú kò ní fẹ́ràn kú rárá tó bá gbọ́ pé kú ń bẹ níbìkan kò tó gbabẹ̀ láyé tí èjáde láyé kò ní gbabẹ̀ pé kú wà lọ́nà ibìkan ní Paso fi kọ́ni fún un pé tó bá gbọ́ pé wọ́n ń jà wọ́n yà pa níbẹ̀ yẹn tó gbọ́ pé wọ́n ń jà wọ́n fàgò mọ́lẹ̀ níbẹ̀ yẹn kíá Olúwo àti tẹ̀síwájú gbogbo làgò mọ́lẹ̀ owó ni ó ti dé o bó bá ti dé kò ní lè làgò mọ́lẹ̀ mọ́ kò ní lè làgò mọ́lẹ̀ mọ́ ìgbà tí ò tí ì lówó ní ó fẹ́ràn wàhálà tó bá ti di pé ó ti ríbi tó Olúwo yìí bó tiẹ̀ fẹ́ràn rẹ̀ eléyìí ò ní dúró fún kú ẹ̀yin náà gbogbo tó wà sọ́rùn ẹ̀ òbí ti ń rìn ẹ̀ bó ti kọ́ agbádá sára
ẹ bó ṣe dé fìlà tó múrùkẹ́ lọ́wọ́ ẹ rí wípé eléyìí ò ní fẹ́ kóhun ó kú kí wá lọ South Africa kí ló lúwo wá lọ South Africa lójú oorun báyìí mo ti rí i ó fẹ́ gba ìjọba máa rẹ South Africa lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀rùn ó yẹ ti ń ká àwọn ogun jọ mbẹ ó ti ń kó sì fílẹ̀ àjọ ti ń ká àwọn ọmọwé jọ níbẹ̀ tí mo rí báyìí lójú oorun mo ti rí i bọ́dẹ̀ ṣe rí gẹ́lẹ́ ni mo sọ ọ́ lẹ̀ yẹn ẹ̀ ń tẹ́ bá mọ̀ ọ́n ẹ jẹ́ kí fídíò yọ kàn lára bọ́ bá ní i lọ́kàn kọyọ̀ kó ń bẹ ọwọ́ tẹ́ o South Africa yàtọ̀ sí Nàìjíríà o bíráàbù ọ̀jọba ń bẹ̀ yẹn o bóyílẹ̀-èdè tí wàá ṣe bàjẹ́ South Africa ọ̀bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n ròyìn bẹ́ẹ̀ o òfin tí wọ́n dẹ̀ ló ń ṣiṣẹ́ pé kọ̀ọ̀rẹ́ òfin wọn ẹ rí i pé òfin orílẹ̀-èdè tí wàá ti kú ó ti kú hospital tipẹ́tipẹ́ tí wọ́n lọ gbókú ẹ̀ kò sí ní tó mọ́fin South Africa ààyè lọ́wọ́ ó sì lágbára ó sangun tí olúwe bá bọ́ sọ́wọ́ ní South Africa kò sẹ́bẹ̀ o lè máa bẹ̀rẹ̀ náà pò ní ìyá láyé o ní bàbá láyé kò sí tọ́kàn wọn o òfin mú ọnu ni ló mú mi pariwo ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu olúwo ká tún gbọ́n tí ó sọ. ti rí bẹ́ẹ̀. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o olúwo wọn kì í yẹn o. mo bẹ ti rí bẹ́ẹ̀ ẹ rí wípé gbogbo tí mò ń sọ mi ọ̀pá ọmọlúwo ó fẹ́ràn náwó ó fẹ́ràn ayẹyẹ gan ó fẹ́ràn kó wọ agbádá kó tọ́jú ara rẹ̀ kó tó lẹ̀kẹ̀ òka báńgù kó wọ bàtà lẹ́nu ṣóńṣó ṣùgbọ́n kó má tún lùwó ṣe ẹ rí pé lùwó dìfẹ́lọ́pù ṣùgbọ́n yẹn kọ́ lèmi ń bá wa sọ lọ́jọ́ òní fídíò yẹn sì ń bọ̀ lọ́tọ̀ o ṣùgbọ́n kí ọwọ́ mọ̀ lọ bá olúwo ní South Africa òní tí mò ń bá wa sọ ẹ jẹ́ kí fídíò yìí oríjìnà ẹ jẹ́ kó kà àwọn ọmọ òwò lára ẹ jẹ́ kó kọ olúwo lára pílánì tó ní fún South Africa àlẹ́jẹ́lẹ̀ bá pò tọ́ bá ní pẹ̀mí ti rí lójú oorun báyìí tí mo fi lálàá kọjá wọ́n bẹ̀ o ṣùgbọ́n mi ò fẹ́ kó gba ọ̀rọ̀ mi gbọ́ mi ò fẹ́ kó gbà gbọ́ rárá kó má gbà gbọ́ kó lọ dán wò bí bá tó ṣe ń lọ a máa jáde sí wa a máa fi yé wa ẹni pé mi sọ fún wa wípé gbogbo tí bá ń lọ nílẹ̀ Yorùbá pátápátá ńlá máa gbé jáde fún wa
á dẹ̀ máa rí gbogbo ẹ̀ sísẹ̀ ń tẹ̀lé láti gbádùn gbogbo ẹ̀ ẹ subscribe ẹ tẹ notification button kó lè jẹ́ kẹ́ ẹ ráyè padà sẹ́yìn gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ ráyè wò wọ́n á kọ́gbọ́n bẹ́ẹ̀ ẹ̀kọ́ là ń kọ́ra wa o ẹ̀kọ́ là ń kọ́ra wa àdẹ́rù bẹ́ẹ̀ anybody ẹ̀dẹ́ bá ti jìn sí kòtò kọ́mọ̀nà àti yọ àwọn tí ẹ̀ tí jìn sọ́fìn wọ́n mọ̀ pé kòtò nìyẹn lọ́nkán kún ọpẹ́ náà kò ní jù bá ń lọ á tún máa yọ sí wa lóòrèkóòrè.